ẹ̀yin tèmi ẹ jẹ́ àjọ wo fídíò yìí o, ẹ bá wa share. Ọmọ Èbúté Mẹ́ta lèmi náà, bọ̀ mi ò mọ ẹni tí wọ́n ń sọ yìí. Tí wọ́n bá mọ ẹni tí wọ́n ń sọ yìí, àbó mọ ẹni tó mọ̀ rí, ẹ jọ̀ọ́ bá wa share kó lè dọ́dọ̀ ẹni náà. Tó ń jọ́ tó lóore tiwa náà bá ń wá wa o, kọ́lọ̀ má jẹ́ kóre wá fò wá rò. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí bọ̀dá yìí fẹ́ sọ. Ẹ jọ̀ọ́, mo bẹ̀ gbogbo àwọn tó bá bá fídíò ìpàdé, mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run kí ẹ bá mi share ẹ̀ pẹ̀lú ẹni tí mo fẹ́ dárúkọ yìí. Tó bá possible, ẹ bá mi share ẹ̀. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Àpẹja nickname ẹni yẹn jẹ́ Shaba. Àjọ wà ní Èkó ní Èbúté Mẹ́ta ni. Shaba jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń bá lòkó gẹrun ní Èbúté Mẹ́ta. First bank tó wà ní Èbúté Mẹ́ta yẹn. Upstairs kan tó wà lẹ́gbẹ̀ẹ́ true story. Yá ṣe 3 story or true story. Ṣé kí la máa ń pè ní ṣe 2 story ni? Yes. So ó wà lẹ́gbẹ̀ẹ́ First Bank ìyẹn tó bá ń lọ sí FMC. Then ó fẹ́ kọjú sí fire service. Yes, tó bá kọjá àti tẹ̀bí síwájú níbi roundabout yẹn gangan. Upstairs yẹn ó wà lẹ́gbẹ̀ẹ́ First Bank. Then ó fẹ́ kọjú sí fire service ìyẹn tó bá ń lọ sí FMC, Federal Medical Center. So ibẹ̀ yẹn láti máa ń gẹrun gbà yẹn. I'm talking about 2006, 2005, 2006. Èmi àti Shaba lóko lẹ́kan. Ó dà pé Ọlọ́run fọ̀run kẹ́ bí mo ṣe gbọ́. So òun ló ní ṣọ́ọ̀bù yẹn gbà yẹn. So gbogbo wa máa ń gẹrun, àjọ máa ń gẹrun bẹ̀ yẹn ni. So Shaba yẹn ẹ jọ̀ọ́ ẹ bá mi wá. Anywhere tó bá wà all over the world mo fẹ́ rí Shaba. Ẹ bá mi pẹ́ ìwé tó bá wà l'Èbúté Mẹ́ta àbí tẹ bá mọ ẹni tó ń jẹ́ Shaba yẹn gbà yẹn. Ó máa ń gẹrun pẹ̀lú lóko ní upstairs tí mo sọ yìí l'Èbúté Mẹ́ta. Tó bá bọ̀ látàtí tẹ́bí ó wà lẹ́gbẹ̀ẹ́ First Bank ó dẹ̀ kọjú sí fire service. So local Shaba ni la máa ń pè báyìí, àjọ máa ń gẹrun ni. Ó ga báyìí nítorí wípé èèyàn kan ó fẹ́ fún mi ní ẹ̀bùn kan. Ẹ̀bùn yẹn mo fẹ́ fún Shaba yẹn because Shaba jẹ́ tó jẹ́ pé mi ò lè gbàgbé láyé. Gbogbo gbà yẹn kò sówó lọ́wọ́ mi. Gbogbo gbà yẹn Shaba jẹ́ tó jẹ́ pé kò kàbùkù mi. Shaba ò fi condition mi kò fi bú mi bó tẹ̀ jẹ́ gbogbo àwọn tó wà ní agbègbè ń gbà yẹn condition mi náà fi ń bú mi nítorí pé inú ọ́fíìsì ni mò ń sùn gbà yẹn. Yes, inú ọ́fíìsì ọ̀gá Bello dádì inú ọ́fíìsì ni mò ń sùn gbà yẹn. Ṣùgbọ́n tó jẹ́ pé a lot of people ló ń bú mi ń gbà yẹn bó sọ̀rọ̀ àti sọ̀rọ̀ yìí síta. Ṣùgbọ́n Shaba jẹ́ tó jẹ́ pé ó máa ń bá mi sọ̀rọ̀. Ó yá gbà ẹ̀gbọ́n ṣẹ́ ti jẹun gbà ẹ̀gbọ́n ṣẹ́ ti jẹun ẹ̀gbọ́n ẹ wo ẹ dárayá ẹ ṣe kinní kan. Shaba, I can never forget this guy. Ó dẹ̀ wà respectful. Ẹjọ́ bí tó bá wà kí n ṣe pé mo lówó èèyàn kan fẹ́ fún mi ní gift kan. Mo wá wẹ́n tó deserve gift yẹn. Máà nìyẹn Shaba yẹn. Mo ti ń wọ́nà láti get ẹ̀ kò sọ́nà ló ń ṣe fídíò yìí. Ẹjọ́ ẹ bá mi wá Shaba kan níbikíbi tó bá wà. Even kan bó jẹ́ London ló wà, America ló wà, Nigeria ló wà. Ẹ bá mi wá Shaba kan. Ó máa ń gẹrun nígbà yẹn ní 2006. Yes, ní upstairs tó wà lẹ́gbẹ̀ẹ́ First Bank. Ó kọjú sí fire service ní Èbúté Mẹ́ta. That is kan tó bá kọjá títẹ̀bí níbi roundabout yẹn upstairs yẹn wà níbi roundabout yẹn gangan ó wà lẹ́gbẹ̀ẹ́ First Bank. Ó dẹ̀ ó fẹ́ kọjú sí fire service tó bá ń lọ sí FMC upstairs yẹn. So a máa ń gẹrun báyìí lòkó ló ní ṣọ́ọ̀bù yẹn gbà yẹn nísàlẹ̀. Lòkó lẹ́kan ló ní ṣọ́ọ̀bù yẹn gbà yẹn. Ṣùgbọ́n Shaba jẹ́ tó jẹ́ pé mi lè bá gbàgbé láyé yìí. Ìgbà tí mi bá jẹun á notice pé ó dàbí máa yóò tí ì jẹun. Ẹ̀gbọ́n kí ló dé ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀ náà. Shaba ibi tó bá wà àánú àtòrí ọ̀fẹ́ Ọlọ́run kò ní fi sílẹ̀. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ bá mi jẹ́ kí fídíò yìí kó bá kó Shaba lára níbi kíbi tó bá wà ní gbogbo àgbáyé. Èèyàn kan fẹ́ fún mi ní ẹ̀bùn kan. Ẹ̀bùn yẹn Shaba ni mo fẹ́. Shaba ló wù mí kí wọ́n fún ní ẹ̀bùn yẹn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀ tẹ́ bá ṣe inú yín á dùn ayọ̀ yín á kún. Olóore á wá yín wá o. Olóore yín tó ti gbàgbé yín tó ti sọnù ẹ ṣe alápàdé ẹ ṣe alábàápàdé ara yín. Bẹ́ẹ̀ ni ló sì dára fún yín. Ẹ ṣé gan. God bless you. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odò, mo kí wá ipá akóbójú ọjọ́ ṣeré, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín, ayé ọpẹ́ yọ̀ṣìyọ̀ lọ́dọ̀ tí yín náà ní agbára lọ́wọ́ àṣẹdá. Ayé ọpẹ́ àmẹ́yọ fún wa lórí ọmọ, lórí ìdáwọ́lé wa, láyé ọpẹ́ ló máa fi máa yọ. Èwo ni mo mú wá fún wa lọ́jọ́ títí òní gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pẹ̀lú ẹ̀yin olólùfẹ́ mi. Tẹ́tí máa gbọ́ lẹ́nu mi wípé lótìtọ́ àti òdodo
Láyé ọpẹ́ ló máa ń sọ̀rọ̀ yìí wípé Nàìjíríà burúkú ní ṣẹlẹ̀ sí èmi àti yín. Bàbá wa yìí, bàbá wa méjì èyí rán ké igbe rara yìí. Igbe burúkú ò ní tayọ nínú, kò ní ta lẹ́nu wa, kò ní ta nínú ọkàn wa, kò ní ta nínú ilé wa àti lórí ọmọ wa ní agbára lọ́wọ́ aṣẹ̀dá. Ṣé Ìgbòho nìkan ni? Ṣé Ìgbòho nìkan ni? Ṣé Ìgbòho nìkan ni? Lẹ́yìn Ìgbòho, Ìgbòho náà ni. Ẹ jọ̀ọ́ ṣé Ìgbòho ló di Yorùbá nation mú? Ìgbòho kọ́. Yorùbá nation láéláé ni ó máa bẹ, Odùduwà nation láé, gbogbo orúkọ yìí ó bá wùn ká sọ wípé a fẹ́ fún, láéláé ló máa wà. Ìgbìyànjú lẹ̀dá ń gbà, ìgbìyànjú wo lèmi àti yín, ìgbìyànjú wo la jọ ṣe sí nǹkan tó wà nílẹ̀ yìí? Kán lè wí nípa ti tèmi wípé èmi náà ṣe èyí tí mo lè ṣe, gẹ́gẹ́ bá ṣe mọ̀ wípé wọ́n ní wo ẹ̀yìn wò. Ǹjẹ́ àwa dúdú, ǹjẹ́ á tiẹ̀ wo ẹ̀yìn wò ná? Brother wa tó lọgun jáde wípé Nàìjíríà burú ti ṣẹlẹ̀ sóhun, níbo ni kóun gbà, ọ̀nà bó ni kóun gbé gbà? Kó tó di pé máa lọ gbé fídíò brother wa náà wá, ẹ tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ lọ wo èyí tó ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ yìí. Àwọn ọmọ èèyàn kan, sister àwọn èèyàn kan, ìyá àwọn èèyàn kan lọ́la, ògo ọlá àwọn èèyàn kan. Ẹ jẹ́ ká sáré lọ wò wá. Hello to ẹ̀yin fans mi, ẹ káàsán, báwo ni dé yín, báwo ni ṣe? Ẹ kú àtàárọ̀. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run fún gbogbo ẹ̀yin tí ẹ bá rí fídíò yìí pàdé, yálà ọkùnrin ni tí àbí obìnrin tí ẹ wà nínú Libya ń bí báyìí. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run. Wọ́n pè mí fún ọmọ yìí ní àná. Wọ́n rí ọmọ yìí ní sáìdì Arada yẹn ní àná. So ìgbà tí ó máa di lánàá yẹn tí wọ́n try láti tiẹ̀ jẹ́ kó sọ̀rọ̀, tí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ ń pé bolo ti wá àwọn stuff bẹ́ẹ̀ yẹn, kò sọ anything. Àwọn ẹni yẹn ṣàfọ́sì ẹ̀ ń pé kó ṣàtì ẹ̀ lè sọ anything, kò sọ kankan. So ìgbà tó di lánàá yẹn, mo bẹ àwọn ẹni yẹn, mo sọ fún wọn pé kó jọ̀ọ́ nítorí t'Ọlọ́run kó bá mi mú kúrò níbi bẹ̀, commission páwọn mú lọ sílé, tó bá ti di lé ní màá wá gbé ní ibi bẹ̀. So ìgbà tó máa di ní àná yẹn, wọ́n fa irun orí ẹ̀, torí irun orí ẹ̀ yẹn ti ta kókó gan. Wọ́n fa irun orí ẹ̀, irun tí wọ́n fa rè. So wọ́n fa irun orí ẹ̀. Ìgbà tó fa irun orí ẹ̀ ṣá, wọ́n tọ́jú ẹ̀, wọ́n wẹ̀ fún, torí aṣọ tó wà lọ́rùn ò tiẹ̀ dá rárá lánàá. Wọ́n wẹ̀ fún, wọ́n fún lóúnjẹ. So ìgbà tó máa di lẹ́ni ni mo pè wọ́n pé òkè, báwo wà ní sí, wọ́n ní kò tíì sọ̀rọ̀ náà. Mo ní òkè kó má wọrin pé máa yọjú sí ibi bẹ́ẹ̀ máa wá gbé. Òun ni mo fi lọ lẹ́ni tí mo fi lọ gbé. So ó ti wá dé ọ̀dọ̀ mi báyìí. Mo ní kí kọ́kọ́ post ẹ̀ so a máa lè get in touch pẹ̀lú àwọn family ẹ̀ àbẹ́ anybody tí ó bá mọ̀ ń bí báyìí. Gbogbo ìgbìyànjú pé kó sọ̀rọ̀ kò sọ̀rọ̀. And mo dẹ̀ notice ẹ̀ ń pé kó má jẹun pé ó lóyún, but tó bá ti di ọ̀la màá ṣe test fún. Tó bá lóyún màá jẹ́ kí ẹ mọ̀. But ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, anybody tó bá gbé wọlé àbí tí wọ́n bá mọ̀ rí, àmọ̀lú ẹ̀, àmọ̀ ibi tó ti wá kò dẹ̀ sọ̀rọ̀. Kí ni orúkọ ẹ̀? Kí ni? So fún ẹ̀yin tẹ́ bá ṣàbá fídíò yìí pàdé, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ bá mi share ká lè get in touch pẹ̀lú àwọn family ẹ̀. Wọ́n dẹ̀ ti report ní embassy náà. So tí wọ́n bá ti dá ọjọ́ tí máa gbé wá embassy máa jẹ́ kẹ́ mọ̀. But for now, ó yìí wà ní ọ̀dọ̀ mi for now. I dey need to get in touch pẹ̀lú àwọn family àbẹ́ ní number tá bá tiẹ̀ lè fi contact àwọn ẹbí ẹ̀ kí wọ́n lè mọ̀ pé ó wà níbí báyìí, kí wọ́n dẹ̀ lè mọ̀ nǹkan tí ó ṣe. Ẹ jọ̀ọ́ o, ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ wò wọ́n o. Ẹ wò wọ́n, ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run. Ẹni tó bá mọ̀ wọ́n rí, please guys, anybody that know her. Àwọn lélẹ́yìí ń bí báyìí, ẹ jọ̀ọ́ ti torí t'Ọlọ́run. Wọ́n jẹ́ ká sùn. Bílà. Ìkan tó ń pariwo ni ẹ jọ̀ọ́ ti torí t'Ọlọ́run. Ẹ jọ̀ọ́ àwọn lélẹ́yìí, anybody that know her, please. Connection ló tẹ̀sí fún bàbá. Ti rí àwọn fídíòs yìí, ẹ wo bí ògo ọ̀la àwọn ìdílé kan, ẹ wo bó ṣe ń wọmi. Ní ojúmọ́ kan, oríṣiríṣi àwọn fídíòs ní Oman, ní Libya, bí ìgbà tó wá jẹ́ pé wọ́n á fi nǹkan kan ṣe ọmọ àwọn kóòtù òjíire, ọmọ Yorùbá, ọmọ Nàìjíríà ní Libya yẹn nísìn. Ìlú tó jẹ́ wípé Lagos State lásán gan, tí ò bá jẹ́ bó ṣe rí, bó ṣe sọ wípé àwọn fẹ́ bà ti ọ̀tá wa jẹ́, Lagos State gan ó yẹ kó dájú Libya lọ.
lọ́wọ́lọ́wọ́ tá wá wà ńbẹ̀ ìlú tán ti wá jagun tó jẹ́ pé ọrọ̀ ajé wọn ilé ọ̀nà gbogbo everything tán bàjẹ́ kò ń ṣe 70%. Káwọn ọmọ wa dẹ̀ lọ máa ṣe ẹrú nínú ibẹ̀ yẹn àwọn wo dẹ̀ ló wà nídìí ẹ̀? Eléyìí ò ń ṣọ̀rọ̀ ẹ̀sìn yìí tá a gbé wá lọ́jọ́ kò ń ṣọ̀rọ̀ ẹ̀sìn onílàákàyè ni mò ń bá sọ̀rọ̀. Gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ yìí 99% nínú wọn àwọn pásítọ̀ àtàwọn àwọn ìmáàmù àwọn ló máa ń kó àwọn ọmọ wa lọ sí Libya gbogbo wọn bẹ́ẹ̀ yẹn lọ́ máa ń kó lọ. Wọ́n fi wọ́n lọ ń ṣe business ẹ wo ọmọ tí ò pé ọmọ 18 years tán ti mú lọ. Ẹlẹ́tọ̀ ẹ̀tọ́ ẹ̀yin fans mi ká sùn báwo ni dẹ́yìn báwo ni iṣẹ́. Ní àná wọ́n pè mí fún lórí ọ̀rọ̀ ọmọ yìí tí orúkọ ẹ̀ ń jẹ́ Mariam ní ìlú bíbá tí wọ́n dẹ̀ ń pè ní Kẹ́mi láti Nàìjíríà. Ọmọ bo ni ẹ́? Ọmọ Ọ̀yọ́ ni mọ́mì, Fìdítà ni dádì mi. Ọmọ Ọ̀yọ́ ni mọ́mì ẹ̀? Fìdítà ni dádì mi. Fìdítà ni dádì ẹ̀. Àtìgbà wo ló ti wọ Libya? Àti 2023. 2023. Kálẹ̀ ní tó gbé ẹ wọlé? Rashida. Rashida yẹ ọmọ bo ni? Ọmọ Ondo. Ọmọ Ondo. Ibo ló ń gbé? Tẹ̀júrà. Tẹ̀júrà ló ń gbé. Látìgbà tó ti dé sí Libya bíbá yìí sìn ó lò ti sẹ́ndì sílé fáwọn òbí ẹ̀? Mi ti sẹ́ndì kankan. O ti sẹ́ndì kankan sílé. Ṣé o ṣiṣẹ́ ni? Mo ń ṣiṣẹ́. Ta ló wá ń kówó ẹ̀ fún? Bọ́gà mi. Bọ́gà ẹ̀ ló ń kó fún. Láti 2023 tó ti dé. Wọn ò dẹ̀ sẹ́ndì owó sáwọn fámílì ẹ̀. Àtìgbà wo ló ti bá mọ́mí ẹ̀ sọ̀rọ̀? Ọdún tó lọ mo ti bá wọn sọ̀rọ̀ kẹ́yìn. Ọdún tó lọ ló ti bá wọn sọ̀rọ̀ kẹ́yìn. Ìwé ọwọ́ mi wọ́n dẹ̀ ti gbà lọ́wọ́ mi. Wọ́n ti gbàwé tó wà lọ́wọ́ ẹ̀. Kí lorúkọ tó máa ń pe mọ́mí ẹ̀? Ṣé ní Ọ̀yọ́? Ní Nàìjíríà? Balikis. Ṣé wọ́n ní àwọn ọmọ débi ń pọ́ máa ń pè wọ́n ní ìyá kìíní kan? Ìyá kí ló máa ń pè wọ́n? Ìyá Rónkẹ́. Ìyá Rónkẹ́. Láti Ọ̀yọ́ sáìdì bó lọ́yọ̀? Ọmọlé máàmù rẹ̀. Ọmọlé máàmù ni wọ́n. Ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ tí ẹ bá fídíò yìí pàdé ẹ jọ̀ọ́ a nídìí mọ́mì kìíní. Ìyá Rónkẹ́. Mọ́mì Rónkẹ́ láti agboolé ìmáàmù ní Ọ̀yọ́ ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run tí ẹ bá fídíò yìí pàdé ọmọ yín wà lọ́dọ̀ mi adẹ̀ ní ìdá àti bá yín sọ̀rọ̀ ọmọ yín náà fẹ́ bá yín sọ̀rọ̀ ó ní àwọn ìwé tóun kọ àwọn nọ́mbà yín sí wọ́n ti gbà lọ́wọ́ òun ó dẹ̀ ń jẹ́ kó yé mi pé láti 2023 tóun ti dé òun ò tí ì sẹ́ndì owó sí àwọn òbí òun so ìgbà tó máa di lánàá ni wọ́n pè mí lórí ọ̀rọ̀ ẹ̀ wọ́n dẹ̀ ń jẹ́ kó yé mi pé bọ́gà ẹ̀ ní owó òun yìí kù 5 months láti 2023 mo béèrè lọ́wọ́ ẹ̀ pé òkè báwo ló ṣe débi tó wà yẹn ó láǹtí kan ló gbóhùn wá síbi bẹ̀ owó iṣẹ́ tóun ṣe ń kọ́ ó náà tí yẹn ti gbà ní ọwọ́ òun gbogbo iṣẹ́ tóun bá ń ṣe kódà kọ́ fóun lówó nílé àràbùgàn àti yẹn máa ń gbà ní ọwọ́ òun so ìkan nínú àwọn tí ó wà ń bẹ̀ òun ni wọ́n fẹ́ ṣe àánú fún tí wọ́n fi pè mí so bá dẹ̀ ṣe pè mí àtàná yẹn náà ni mo ti ń gbègbèsẹ̀ lórí ọ̀rọ̀ tiẹ̀ náà kó tó di pé mo ṣẹ̀ wá lọ síbẹ̀ tí mo lọ gbé òun àtọmọ tí mo àkọ́kọ́ post òun àtọmọ yẹn mo ṣá lọ gbé lé ni mo lọ gbé òun ní ṣẹ́ríkà bíi tí ó ti ń ṣiṣẹ́ kódà ọpẹ́lọpẹ́ ọmọgé yẹn gan ló jẹ́ kí ọ̀rọ̀ yẹn níyànjú torí ọmọgé yẹn gangan òun ló gba owó ìwọ̀nba áàfù tó ti ṣe òun ló gbà ní ọwọ́ ẹni tí ó ń gba owó ẹ̀ tó ná jẹ ó gba owó yẹn ó dẹ̀ ra fóònù fún kódà fóònù yẹn gan wà ń bíbẹ̀ bọ̀ kò tí ì ní sim card bọ̀ mo kọ́kọ́ fẹ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn òbí ẹ̀ gangan Rashida tí ó dẹ̀ wà ní Tẹ̀júrà tó jẹ́ ọmọ Ondo tó gbé wọlé a fẹ́ mọ ìdí tó jẹ́ pé ọmọ yìí wọlé láti 2023 kò dẹ̀ ní owó kankan lọ́wọ́ gbogbo owó iṣẹ́ tó dẹ̀ ń ṣe Rashida yẹn lọ san pé ó ń gbà yẹ bọ́gà tó gbóhùn wọlé ọmọ ọdún mélòó ni ẹ́? Ọmọ 18 years. Ọmọ 18 years ni ẹ́ ìgbà tí wọ́n gbé ẹ wọlé ọmọ ọdún mélòó ni ẹ́? 15 years. Ọmọ 15 years báwo ló ṣe wọnú ìlú yìí ṣé mọ́mí ẹ̀ mọ̀ kó wá síbí? Mọ́mí ẹ̀ mọ̀. Pásítọ̀ tí wọ́n mú mi mọ̀ wọ́n pásítọ̀ náà mọ̀. Pásítọ̀ ló jẹ́ kó wá síbí ṣé ẹ máa ń lọ sí ṣọ́ọ̀ṣì pásítọ̀ yẹn ni? Ibo ni pásítọ̀ ọ̀hún wà? Wọ́n wà ní Ọ̀yọ́ ni pásítọ̀ yẹn náà wà bọ̀ tí wọ́n ti gbàgbé orúkọ tí ibẹ̀ tí wọ́n wà. Ókè o ti gbàgbé orúkọ àdúgbò bí tó wà bọ̀ Ọ̀yọ́ náà ní ibi tí wọ́n wà báwo ni Rónkẹ́ yẹn ṣe jẹ́ sí pásítọ̀ yẹn? Báwo ni Rashida yẹn ṣe jẹ́ sí pásítọ̀ yẹn? Mo ń fún bẹ́ẹ̀ fèsì like ọkọ Rashida. Ló mọ pásítọ̀ yẹn rí
ṣé wọ́n ṣàlàyé pé Libya ló ń bọ̀ fún ẹ. wọ́n ṣàlàyé fún mi wọ́n dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n ra fóònù fún mi pé fóònù ní pọ́blẹ́mù pé tí wọ́n bá ti ra fóònù fún mi pé kò sí wàhálà pé mi ní pọ́blẹ́mù wọn ò dẹ̀ ra títí di òní. wọn ò ra títí dòní látìgbà tó ti dé èèlò ni owó tó ti sẹ́ndì sáwọn òbí ẹ̀ rí sáwọn òbí ò béèrè pé owó iṣẹ́ tó ń ṣe ń kọ́ ni. wọ́n béèrè wọ́n sọ pé wọn ò fún mi lówó ní lára wọ́n sọ pé ṣé wọn ò fún mi lówó ní lára pé àwọn yòókù tí ìwé tí sọ̀rọ̀ tọ́ pé wọ́n sẹ́ndì owó sílé sáwọn òbí owó tèmi dà mo sọ pé wọn ò fún mi lówó owó tí mo bá dẹ̀ tí mo wá sí lára mo gbà wọ́n sọ pé ṣèbí mo jẹun. wọ́n máa ń gbà lọ́wọ́ wọ́n máa ní ṣèbó ń jẹun tó bá rí fọ́tò Rashida yóò dá mọ̀ àbí. bẹ́ẹ̀ mo. ó dà ẹ jọ nítorí ìtọ́lọ́ ẹ̀yin tí ẹ bá mọ Rashida tó wá láti Ondo tó ń gbé ní Tẹ̀júrà ẹ jọ nítorí ìtọ́lọ́hún ẹ DM mi ẹ wọnú DM mi ẹ jẹ́ kí n mọ Rashida ọ̀hún kó wá sọ ìdí tí ọmọ yìí fi wọlé láti 2023 ìdí tó dẹ̀ fi gbé ọmọ 15 years wọlé náà kó wá sọ ìdí tó fi gba owó láti 2023 títí di wákàtí tí ọmọ yìí ò dẹ̀ fi náwó kankan lé tí ò dẹ̀ sẹ́ndì owó sáwọn òbí ẹ̀ a fẹ́ mọ ìdí náà so ọmọ yìí wà lọ́dọ̀ mi for now in case táwọn family ẹ̀ bá rí ẹjọ́ nítorí tọ́lọ́ ẹ̀ wọnú DM mi kí a lè bá àbúrò ẹ̀ sọ̀rọ̀ àbẹ́gbọ́n ẹ̀ àbí dáàdì àbí mọ́mì anybody tó bá jẹ́ bí àbẹ́yìn tẹ́ bá mọ àdúgbò bí tọmọ yìí ti jáde ẹjọ́ nítorí tọ́lọ́wọ̀n ẹ̀ DM mi. tí bá ti rọ́mọ 14 náà rí mẹ́ ìwà wo lóńdó mọ̀ kan tó ń ṣe fún wọn bó ṣe wá ń di wípé wọ́n ní mental issue ń sìn Ọlọ́run nìkan ló mọ̀ bóyá wọ́n fún wọn ní nǹkan mu ni o bóyá nobody knows ojoojúmọ́ ni àwọn ìjọba yìí dẹ̀ ń rí ọ̀hún rí nǹkan kan ṣe sí ìjó ló ń jó ayọ̀ ló ń yọ̀ wọ́n tún ti ń palẹ̀ mọ́ ìdìbò míì ẹ jẹ́ sáré tẹ̀síwájú ẹ jẹ́ sáré lọ gbé fídíò mi wá. Láàjì Àwẹ̀dá sífù ìmáàmù ọlọ́gọ́mà ṣàgbẹ̀ bàbá ńlá èyí tó gbé mi dé ìlú Ìlọrin ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́jọ́ Tuesday tó kọjá tí àwọn tó nǹkan bí aago 11 ààbọ̀ lálẹ́ ni àwọn agbébọn jà òní wọ́n bá ya wọlé mo ṣe ti sùn kí ya wọlé tí wọ́n ya wọlé báyìí wọ́n kó àwọn ọmọ mi àwọn méjì ìyá wọn kan ọmọ àkọ́kọ́ òní Lùkùmánù Àlàbí ọmọ ẹlẹ́ẹ̀kejì ní Àfíìsì Ìṣọ̀lá. alẹ́ ẹjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ní nǹkan bíi after 11 ló ṣẹlẹ̀ mo dáná tán ẹ̀rù ń bà mí àti tún wọlé lọ lè sùn mo tún lọ ilé kejì mo sọdá títì mo lọ lè sùn ibi tí mo lọ lè sùn gan wọ́n tún gbé ya tí mo lọ lè sùn ìyá wa lẹni tọ̀hún wọ́n tún gbé lọ papọ̀ mọ́ àwọn ọmọ yìí. ọmọ yìí àkọ́kọ́ nǹkan tó 25 ẹlẹ́ẹ̀kejì 20 ìyá má sì gbé yìí ìyá yìí tó 60. n tó pátá fi dé yìí tàbí délẹ̀ yìí ló dé pẹ̀lú ẹkún pẹ̀lú omi ojú ní lágbára kan ní nǹkan kan bó ni ó gbọ́rọ̀ mi lọ àwùjọ tí n ti ń bá wàhálà àwọn ọmọ yìí bọ̀ ó wá dé gbà tí wọ́n máa jẹ àwọn ọmọ wọ̀nyí níṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ kí ló kù mọ́ ní ìlú tó ṣe pé ńbẹ̀ náà wọ́n bí mi sí bẹ́ẹ̀ náà ni mo dàgbà sí bẹ́ẹ̀ gbogbo ìgbésí ayé mi ńbẹ̀ náà mo ti lò ó sì kankan tó kù mọ́ kódà ibi tí mo bá rí kí n fi rí lé ìnílé ńlẹ̀ yìí ìní kankan ńlẹ̀ yìí bí mo ṣe bá délẹ̀ yìí nu pẹ̀lú omi ojú. ìwọ̀nba owó tí ń bẹ lọ́wọ́ tèmi àti káàdì tí ń tà wọ́n ti gbé lọ lẹ́yìn ìgbà tán gbé lọ àti fóònù náà tún wọlé náà tún lọ lè já fíríìjì mínírà tí ń tà wọ́n kó gbogbo ẹ̀ lọ a sì ní owó kankan kódà tá a jẹ lọ́sàn-án yìí nísìn táwọn ọmọ ó jẹ kò sí nǹkan kan báyìí gbọ́ ti fi gbọ́ tí. láwọn ó gbà 30 mílíọ̀nù lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta kí n sì ní kódà yìí ní náírà 30 náírà lọ́wọ́ epo 30 mílíọ̀nù. ìdí tí wọn fi sápò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni pé Ọlọ́run ní ń bẹ o Ọlọ́run ní ń bẹ o Ọlọ́run ní ń bẹ o tó ibi Ọlọ́run wá bẹ ìgbó bẹ dé mi. ìrànlọ́wọ́ tí mo fẹ́ kíjọba ó ṣe ni pé bí wọ́n ṣe ra àwọn ọmọ yìí gbà jáde Ọlọ́run ò tí ò ní bọ́ sí
à ń jàre fún wọn. Mo rò pé gbogbo wa la ti gbọ́ nǹkan tí bàbá yìí sọ. Ẹ wo nǹkan tí bàbá àgbàlagbà sọ. Ẹ wo nǹkan tí bàbá yìí sọ. Bàbá yìí lóun ò ní 30,000. Ọlọ́run ò ní bọ́lẹ̀ látòkè. Kò possible. No, àwa ara wa ni. Òyìnbó fi ẹ̀sìn sílẹ̀, ó ń lo làákàyè. Tó bá jẹ́ pé òyìnbó ìdúró lórí làákàyè wípé nǹkan tí Bible Kùránì sọ làwọn yìí máa lò ni. Àwa gan ò ní lè a ní lè escape wá sínú ìlú yìí, kò possible. Àwọn náà ti lò ó, wọ́n rí wípé no. Wọ́n gbé kalẹ̀, wọ́n wá gbé ọpọlọ yìí, wọ́n wá gbé kalẹ̀, wọ́n wá fi ti gbogbo ìgbàlódé, wọ́n wá fi ń kun. Eku wá ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ èèyàn ń fọhùn bí ènìyàn. Àwa náà máa débẹ̀. Ó ń ṣọmọ olókùú bẹ́ẹ̀ ni. Báyìí kọ́ ló ṣe máa rí lọ. Fún ìran wa, ẹ̀yin 60, 70s àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lókè, ẹ̀yin kọ́ là ń bá wí nínú ọ̀rọ̀, ẹ̀yin fàdúrà máa jagun fún wa ni. A mọ̀ wípé kò wù ẹ̀yin náà bẹ́ẹ̀, bọ̀ kò sí nǹkan tẹ̀tẹ̀ lè ṣe sí i. Bọ̀ èyí táwa yìí lè ṣe, ìwọ̀nba tá lè ṣe yìí, ẹ jẹ́ ká ṣe torí àwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bí, òun làwa ń ṣe léyìí, wọ́n lá ṣe léyìí, òun làbọ̀ á bá, òun ni eléyìí. Ní ìgbà tí òyìnbó náà fẹ́ gbara wọn nínú oko ẹrú, wọn ò fòòdọwọ́. Èèyàn kan ò kí èyí tó bá ti nǹkan tó bá sọ bọ́lọ́run bá ṣe ló máa rí, b'Elédùmarè bá ṣe ló máa rí, bẹ́ẹ̀ náà bó ṣe máa rí ló máa rí. Èèyàn kan ò kí ń kú lẹ́ẹ̀mejì. Àyàfi tó bá jẹ́ pé ọjọ́ ikú yẹn ò tíì tó ni. Wọ́n lè ló kú nísìnyí pé wọ́n ló tají lọ́wọ́ ìgbà tán fẹ́ wẹ̀ fún tàbí nǹkan kan, ó possible, why not? A kì í sọ́ka kú síbẹ̀. Nǹkan tí ẹ̀sìn tó kó wá bá wa ó pọ̀ gan ni. Wọ́n ní téèyàn bá ṣe prayer, téèyàn bá ṣe ẹ̀sìn, ó máa ń ní ìfọ̀kànbalẹ̀ ni. Ìfọ̀kànbalẹ̀ ò sí l'Áfríkà. Ìdààmú yìí pọ̀. Atrocity tóyìnbó tó ń ṣe ó ju ti Áfríkà lọ. Why tí wọ́n rí báyìí? Torí wípé wọ́n ń ronú pẹ̀lú ọpọlọ wọn. Wọn ò jẹ́ kí ìwé kó ronú fún wọn mọ́. Wọ́n dẹ̀ mú justice ní nǹkan tó jẹ́ kókó. Wọ́n jí ọmọ gbé, ó lọ ṣàlùwàlà, ó lọ ṣe kinní kan. Ṣé ò kírun kó tó di pé wọ́n jí ọmọ gbé ni? Ṣé ò jẹ́ pásítọ̀ kó tó di pé wọ́n jí ọmọ gbé ni? Wọ́n ti tọwọ́ sí wa lọ́pọlọ. Àkókò ti tó tá máa gbara wa sílẹ̀ nínú oko ẹrú. Ẹ jẹ́ ká lọ wo èyí tó ṣẹlẹ̀ sí VDM. Tí mo fi sọ pé ṣé VDM nìkan ni? Ṣé Igboho nìkan ni? Àwọn tá a rí yìí, àwọn tán padà sílé ni. Igboho ó nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe, gbogbo wa la mọ̀. Kò ń ṣe 100%, 250% ló fi nígbàgbọ́. Lótìítọ́ àtòdodo, Igboho máa ń sọ wípé Kírísítẹ́nì ni àwọn. Bọ́n fi ìṣẹ̀ṣe à ń bọ̀ gún, à ń bọ̀ kinní kan, à ń ṣe gbogbo everything. Igboho wọn fi gbogbo ayé ló mọ ìyẹn. Bẹ́ẹ̀ náà ni VDM náà nìyẹn náà. Ó ṣe jáwọn yẹn la rí. Ó ṣe jáwọn yẹn gangan ló ń takú láyà. Wọ́n lè confront. Àwọn ìwé tán gbé wá fún wa ńkọ́? Ẹ rí pé ó ń bẹ lóko ló ń gẹ́ fúnra rẹ̀ wò ni. Ẹ jẹ́ á lọ wo ibi tí VDM ibi tó ti takú láyà. Let's go. In case you are wondering what's happening in this video, I will explain briefly. Now, a very dark man was traveling on the way and he got an information that kidnappers blocked that road, that nobody has access to that road anymore. Instead of very dark man to turn back just like every other people have been doing, he said never will he run for kidnappers. Rather, he went after those kidnappers. VDM went after kidnappers. And guess what? He was able to rescue the driver of the bus that was shot and rushed the driver to the hospital. Watch the remaining video. Come on, Ginger, down up, Ginger, the father, Ginger, go level, Ginger,
Yes! Hold on, charge down, go back! Wait. Come back! Wait, calm down, come now, wait. Mo rò pé gbogbo wa pátápátá la ti rí. Mo rò pé gbogbo wa pátápátá la ti rí. Àlá máa kúrò nínú oko ẹrú sẹ̀. Èmi ò mọ̀gbà náà o, mi ò mọ àkókò náà. Wọ́n á máa kúrò nínú oko ẹrú. Ẹ jẹ́ á lọ wo brọ́dà wa tó jẹ́ wípé àwọn ijó la bí, àwọn péra wọn jọ. Kí àwọn èèyàn máa rí wọn kó máa ṣe meeting lọ́tùn lósì pé àwọn tó ń sunkún bọ́ síta báwo la ṣe lè nu omi ojú wọn. Ayé mà níkà o. Ayé mà níkà o. Áfríkà mà níkà o. Àwa aláwọ̀ dúdú a mà lóró nínú o. Báwo ló ṣe rí báyìí? Ìyá àwọn bá mi ẹ̀gbọ́n mi tàbí mi. Ẹ jẹ́ sáré lọ wo fídíò yìí. Even the money I put here, part of the money in a loan, I still dey pay the gbese. I was saying, okay, one day I will become a landlord. But Nigeria have happened to me for you to know that there is no hope for anybody. There is no hope. You cannot be guaranteed. Your life, your security cannot be guaranteed. Your safety cannot be guaranteed in a country like this. A good example of when they say Nigeria have happened to you. I came to my site this morning at Igboho, Iteko. Iteko is very close to Ibesa. This is a place I put my life savings. I bought land here about 6 years, 5 years, 6 years ago. I don't even build house finish. First, it was the Oba that was dragging land with the family people that sold land to us. They went to court. 2 years they did court. Finally, the people that sold land, the family that sold land to us, won the case in court, which me, I saw the paper, the court papers. And the people they put at the site, the Oba put at the site, Ajegugbale, was chased out, and they asked us to come back to site. That the case had been won in court. I came back again. We started developing this place. Just look at this whole place. Some of these houses, people were already living here. People they live here. This house here, now my friend's house. Now this guy when we wear clothes, now he get this house here. He was living here. He was already living here. Nobody say maybe not today something. People have been living here for years. Only for me to come out here and say China don't dig gutter, they don't fence the whole property. From Iteku here down to Ibesa. How? Nobody's telling us how. Nobody's explaining any of us. Nobody's talking to us. Look at people's houses. Look at people's property. Look at people's sweat. If this kind of thing will happen, then nobody's safe. Nobody's safe anymore. See people property. And I want to pass back like this. See people property. Now my own house I dey go. Now my own house where I built from here, I dey go like this. That's my house. Now they don't fence like this, without any information, without any compensation. Even if the government itself won't take this property or go to take this land, they should be able to compensate people now. For God's sake, people have invested here for years. They should be able to compensate people. But this one not be even government now. Chinese people, they have taken all over Ibesa down to Iteku. I'm making this video so that those that have collected money should know that the money they have collected, because I know say somebody don't collect money, and I know say these Chinese people are not doing this thing on their own. You get people where they back them up. See the whole village. I cannot cover it all. Now my site nowadays now. Look at all these places you see like this have been taken over. See their fence, see their barbed wire by Chinese people. It has been taken over without any compensation. Without any compensation. Even if they want to take the properties, they should be able to compensate people. Now money people take build this place. See my own property here. Now to roof and remain, no. This is where I have invested all my hard-earned money, everything I've worked for, hoping that one day I'll become a landlord. I'm not going to pay rent again. Now my house be this, so the day I'm on go, waiting China don't fence so. If somebody do one thing now, government go carry on, but now government not go hear our cry, yo. See our sweat have been taken over. See ya. Now me plant this one for you to know how many years I've been investing here. This is coconut I planted when I started this foundation. See the fruits I planted when I started this foundation. For you to know how long I've invested here. And this is my property. This is 3 rooms apartment where I have invested my life, and I have promised my family that one day we're going to live in our own house. This is it. This is it. Now to see money, even the money where I put here, part of the money in a loan, I still pay the gbese. I was saying, okay, one day I will become a landlord. But Nigeria have happened to me
For you to know that there is no hope for anybody. There is no hope. You cannot be guaranteed. Your life, your security cannot be guaranteed. Your safety cannot be guaranteed in a country like this. Yes, it cannot be guaranteed in a country like this. If Nigeria, people should allow this to happen. If ti rí ijó tó ń jó, ṣé ti rí ayọ̀ tá ń yọ̀ níbi tí àwọn ọmọ wọn tó ti ń kú mọ́ wọn lábẹ́, níbi tí àwọn ọmọ tó ti ń ya wèrè lójoojúmọ́ nílùú Libya, níbi tó ti jẹ́ wípé China ń gba ilẹ̀, ó ń gba property lọ́wọ́ èèyàn tọ́n dẹ̀ bí ìyáláyà foreigner kan rí kó lọ ṣe bẹ́ẹ̀ fún wọn, wọn ò máa rí nǹkan kan ṣe sí i, wọn ò máa rí nǹkan kan sọ sí i. Wọ́n bá máa ṣe nǹkan kan tàbí nǹkan kan sí VDM, wọ́n bá máa ṣe nǹkan kan nílẹ̀ Yorùbá, Ìgbòho, àwọn nǹkan tiẹ̀ wà, wọ́n láwọn ò ṣe Yorùbá nation mọ́. Ṣé ẹ rí pọ́pọlọ wọn kúrú? Ṣé ẹ rí pọ́pọlọ wọn kúrú? Wọ́n bá gba Yorùbá nation, Oòduà nation, tí wọ́n fẹ́ kọ Ìgbòho nation síbẹ̀ ni. Wọ́n lọ fẹ́ gbadìyẹ lọ́wọ́ ikú, ó ní kò jẹ́ kóun lọ rodò lọ jẹun tàbí báwo ló pé wọ́n gbadìyẹ yín lọ́wọ́ ikú, ẹ tún rìn gbègbè níbi tán máa ti yánké yín sọnù. Ọba àti ìjòyè gbogbo yín sá lọ nínú ààfin, ìlú di ahoro, ẹlẹ́yin ò fẹ́ Yorùbá nation mọ́. Mo swallow ẹ̀, nǹkan tó wá ní ẹnu mi, tí n bá ní kí n fún yín, tí n bá ní kí n lá ìpè yẹn fún gbogbo ẹ̀yin tẹ́ ní ẹ ṣe Yorùbá nation mọ́, torí kí Ìgbòho lọ túbá, kí Ìgbòho lọ túbá. Ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, kí Ìgbòho lọ túbá. Ìgbòho ló ń lé ọba yín, ló ń lé ìjòyè kúrò. Wọ́n wá gba Yorùbá nation, wọ́n fẹ́ fún àwọn èèyàn yọ̀dẹ̀, àwọn èèyàn mi ò ní làákàyè, àwọn èèyàn mi ti ṣègbé torí pé wọn ò rórí rò, torí pé ìjọba ò jẹ́ kán mọ right wọn. Torí tíjọba bá kọ́ yín láti school wípé eléyìí ọwọ́ ọ̀tún ìbọn ṣe ń lò rẹ̀, ọwọ́ òsì, ẹ lè mọ ẹ̀tọ́ yín, ẹ lè mọ̀ pé gbogbo èyí tí Ìgbòho ń ṣe yìí, ikú yín ló ń kú lọ. Gbogbo èyí táwa ń ṣe yìí, à ń gbìyànjú ni. Ẹ̀yin kan á ní ẹ ti panupọ̀, ẹ ti sọ wípé ọba yín ló ti pè yín, kẹ reverse padà. Ìjẹ̀bú fẹ́ pòníṣe. Mo kí wa lẹ́ẹ̀kan sí wa kú bójú ọjọ́ ṣe rí, ẹ̀yin ìyá, ẹ̀yin bàbá, ẹ̀gbọ́n àti àbúrò. Ojú wo lẹ fi wò, báwo lẹ ṣe rí sí, ẹ bá wa fílẹ̀ nínú comment section. Má gbàgbé láti bá wa share, má gbàgbé láti fi